check ìlú yín bóyá ọmọ mùsùlùmí tó ti gbàlẹ̀kẹ̀ sọ́wọ́ ni tó ti dó ń fá níṣẹ́ tẹ́yìn wèrè ìdé ni iṣẹ́ táwọn bàbá àtàná ṣe ẹ̀yin dé ẹmú pọ́ńpọ́ ẹ̀lú mọ́ ni Islam lẹ́ ń jà fún ni àbára yín ara yín lẹ́ ń jà fún tó bá jẹ́ pé Islam lẹ́ ń jà fún ni kò ní jẹ́ pé oríire tẹ́ ń ṣe lọ́sàn gẹ́lẹ́ máa so ilẹ̀ mi rè o tá a tún ṣẹ̀ṣẹ̀ ra o ṣé báwọn tàná ṣe dá wà nù ẹ̀yin wèrè náà lẹ dé àìmọ̀kan ní dẹ̀ndẹ̀ ìlànà máa tún díẹ̀ nínú àṣírí yín lálẹ́ yìí ayé gbà mí àwọn kan wá dé nísìn wọ́n láwọn kan sálábì 1990 àwọn kan alùsùnà níwájú tani ẹ̀yin àti tani pẹ̀lú tani níwájú tani. Islam máa gba ọ̀lẹ o ọgbà ọ̀lẹ ọgbọ̀nranù aláìlọ́pọlọ náà wá kóra wọn sínú Islam látara àìṣọ̀kan àwa mùsùlùmí gà wá àfáà àṣọ̀kan káfíńtà náà bọ́ online yóò máa dá sọ̀rọ̀ Islam bíríkìlà náà bọ́ ọbẹ̀ mọ́kálíkì náà bọ́ ọbẹ̀ yóò máa wí wòrò kò sí àyà kankan tí wọ́n lè fi dìfẹ́ǹdì tí wọ́n fẹ́ sọ kò sí àdíìsì kankan àfi kìtàbù ras ẹ wá sọ ìsìláàmù di bàbá sàlá ọwọ́ àdàlúwẹ̀ ọwọ́ àdìbà àsùwẹ̀ mo wá ráyè yé báyìí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kì í ṣe èbú kódà kò bẹ pé wá kò mú jà wá ẹ̀rí rẹ ni kò mú wá má dẹ̀ lọ irọ́ lọ́rùn Al-Qur'ani jẹ́ kó yé wa mo ní gbogbo ẹni tí ó bá bẹ́ mi sọ̀rọ̀ ó lè kọ́kọ́ pọ́ìntì àdíìsì fún mi kí n gbà fún ẹ kọjá lọ sínú Quran direct àìmọye àdíìsì dọ̀ìf àwọn kan wá dé nísìn wọ́n láwọn kan sálábì 1990 àwọn kan alùsùnà níwájú tani ẹ̀yin àti tani pẹ̀lú tani níwájú tani ó alùsùnà tani jẹ́ alùsùnà lẹ́yìn bàbá àgbàlagbà jàgbà gbàgbé gbogbo tá a fẹ́ sọ pé ẹ̀kọ́ dẹnu súnà bàbá àgbàlagbà jàgbà àwọn ni wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn ni wọ́n ìfáìtì ẹ̀ sínú ẹ̀sìn àmọ́ ẹ̀hàn náà tẹ́yìn fi ń ṣe lónìí ìkọ́ làwọn àfa àwọn àfi ṣe bàbá àgbàlagbà jàgbà wọ́n sọ ọmọ olóró dàáfà bàbá tí ń fi òrù gẹ́gẹ́ wọ́n sọ dọ́kọ ẹlẹ́à bàbá àgbàlagbà jàgbà wọ́n sọ ọmọ elédùnkún dàáfà ẹni tí ń gbé egún gan ó dàáfà ọ̀dọ̀kọ ẹlẹ́à ó ní bí wọ́n ṣe kì í ṣe òsì àtòrí burúkú tẹ̀yìn mọ́ṣú ẹnu yìí làwọn àfáwà fi ṣe dá wa ó alùsùnà after bàbá àgbàlagbà jàgbà. àwọn àfáwà ni wọ́n lo ikima àti mọ́ ìsàtúnì àsànà wọ́n bá eléégún ṣọ̀rẹ́ àtà tí wọ́n fi sọ ọmọ rẹ̀ dàáfà tí wọ́n fi sọ náà dọ́kọ̀ ẹlẹ́à tí ọ̀dẹ̀ mú jà wá tí ò mépè dání. mo ń bọ̀ níbi tí mo lọ ìyàtọ̀ ń bẹ láàrin Ògùn àti idán àti ẹbọ ọ̀gbẹ́ni lágbájá tí ń ṣe láìfù tí ò gbójú ẹ̀ta ó lè mi sọ wípé òótọ́ lóògùn àṣẹlòmíì kò mọ kéwù kò tún lè dá Yorùbá kà wàhálà ti wà lórí social media gan o ó ní àfọ̀nà òdodo ẹlẹ́bọ ó ní òótọ́ ní oògùn òótọ́ ní ẹbọ òótọ́ ní dán ká sọ pé ọ̀gbọ́n Yorùbá gan ó yẹ kí mẹ́mórì rí ó ṣiṣẹ́ pé èyí tí mò ń sọ ni pé ọ̀tọ̀ ní oògùn ọ̀tọ̀ ní ẹbọ ọ̀tọ̀ ní idán òní kàfárìkùn bẹ́ẹ̀ ni ṣírík wàdàwà wàsíìrù idán ọ̀pápọ̀ mọ́ oògùn ọ̀pápọ̀ mẹ́bọ ẹ̀kọ́ man cross èmi ò ní bá yín sọ̀rọ̀ orí o pẹ̀lú ẹ̀rí mi Al-Qur'an
ìdè pọ̀pọ̀ mọ́ oògùn ọ̀pápọ̀ mẹ́bọ ọ̀tọ̀ọ̀tọ̀ ní hunaka farikun bayna dawahu wà ṣíríkù wà síìrù kápẹ́ nù kéwùgá àràfin wọn papọ̀ èdè Yorùbá pípẹ́ wọn papọ̀ ẹ̀yìn àfọ àkẹsẹ̀ wọn kó wèrèdè tẹ́ wá papọ̀ sójú kan náà sẹ́ni mental problem ni ẹ̀yìn wèrè náà lẹ́dẹ́ àyìnmọ̀kẹ́ ní dẹ̀ndẹ̀ ìlànà màá tún díẹ̀ nínú àṣírí yín lálẹ́ yìí ayé gbà mí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ọjà kì í sọ̀rọ̀ èbú mo ní tó bá fẹ́ dìbọ́ǹkì gbogbo nǹkan tí mo ń sọ ayàkọ́ àní omi wá ò ń gbé fọ́tò mi kan kiri ò ń gbé láìfù mi kan kiri ò ń gbé fídíò mi kan kiri nothing concern me gbígbó ajá ni tí ò kó nira bẹ́ẹ̀ bá mi gbígbó ajá ò kó nira bẹ́ẹ̀ ẹja tí ń bẹ ní odò ọgbọ gbígbó ajá kò kó nira bẹ́ẹ̀ ẹja tí ń bẹ ní odò èmi tí mo sọ̀rọ̀ live ṣé mi mọ tí mò ń ṣe ni mo sọ ni èyí tí yẹ bá ṣe live tó mọ̀ pé gbogbo ayé ní orí un ó ní tó lè fi defend ẹ̀ tí ìṣèrò lọ́wọ́ ní irọ́ ló gbé dání ni kó tó sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wà ní online wàláì tàláì rọ́bùnì kábà wọ́n ṣe dáwà líláì wa rasuli wọ́n ṣe nítorí tí ẹ fẹ́ jẹ́ àti nítorí tí ẹ fẹ́ jẹ ni ẹni tó bá ṣe dáwà líláì wa rasuli ọ̀nà tá ìgbà pírísẹ́ǹtì yẹn kọ́ sáàmù pé ẹ ti kó bá ìsìláàmù ni wàláì tàláì ẹ ti kó bá ẹ̀sìn ọba tó ní ìsìláàmù ni kó protect yẹ oníkálùkù ẹ lọ chẹ́ẹ̀kì ìlú yìí ẹ mọyọ ọmọ mùsùlùmí tó ti gbàlẹ̀kẹ̀ sọ́wọ́ ni tó ti dó ń fa níṣẹ́tẹ́yìn wèrè ìdè ni iṣẹ́ táwọn bàbá àtàná ṣe ẹ̀yìn dé ẹmú pọ́ńpọ́ ẹlú mọ́ ni. bàbá àgbẹ̀sẹ̀ Adam Abdallah Alanori mọyẹ bàbá ọmọ bàbá aláwo mọyẹ ọmọ oníṣègùn mọyẹ ọmọ kìrìsìtánì táwọn bàbá yẹn sọ di àfà tó kó Kùránì lọlé wọn tó jẹ́ kó ló kó eégún bẹ̀ dànù ẹ̀yin díẹ̀ yìí lẹ̀ ń dégún padà nígbà tẹ́ bẹ̀rẹ̀ wèrè. bàbá àgbẹ̀sẹ̀ kàmẹ́lì dúní àlẹ́ àdàbí mọyẹ gbogbo ọ̀nà tí wọ́n ti fi símìlì àsámì sí Ọlọ́run táwọn jẹ́ ìrẹ́gẹ́ tí wọ́n rí ìyanu sí Ọlọ́run wọ́n dẹ̀ sọ mí ti ara wọn fàáfàá gbà wọ́n kó àwọn ọmọ wọn bí omi bàbá gbèsè kàmẹ́lìdì ni wọ́n sọ wọ́n di àfa àwọn ọmọ yẹn dé inú ilé wọn ìmọ́lẹ̀ ìsìlámù tẹ̀ sínú ilé wọn ẹ ti sọ́dọ̀ kùkùn sáàmù pẹ́ ń ba ìsìlámù jẹ́ ni pẹ̀lú wèrè tẹ́ǹtẹ́ wò ni. bàbá mi gbèsè Yusuf alhaji alimari umu taka mẹ́ta umu lọ́wọ́ birama bàbá àgbàlagbàjà àgbà tí wọ́n á sọ̀rọ̀ àwọn di ọ̀rẹ́ eléégún torí tí wọ́n bá pèsè ẹ̀sìn bìlí ìkìmọ̀ wà mọ́ ìsàtúnì asana eléégún dẹ̀ gbé ẹ̀kú sílẹ̀ ó sì dọ̀kọ̀ ẹlẹ́à àwọn ọmọ wọn dà fà olóró gbé ògbóró sílẹ̀ ó dọ̀kọ̀ ẹlẹ́à ọmọ rẹ̀ dà fà ọlọ́yà gbé ọya sílẹ̀ ó dọ̀kọ̀ ẹlẹ́à ọmọ rẹ̀ dà fà ìyá Ọ̀ṣun ń bẹ ọmọ ó ń bẹ ọkọ ẹ̀ pé kó háhùn nígbà táwọn àfọ àwa polo ìsìlámù dọ́dọ̀ òun. ṣé Abdulhakeem ọlọ́dọ́gba àmọ̀fẹ́ àlífà akéré alọ́nbí kawasala. láìfù ọlọ́dọ́gba ni mo wò láìpẹ́ yìí ọlọ́dọ́gba ló sọ Yorùbá tí mo sọ ní ìsìn pé ọ̀pọ̀lọpọ̀ ṣé ìsìlámù lẹ́ ń ṣiṣẹ́ fún ni àbí pàṣílítì tí èbó yẹn ibi sún ọ̀làdọ́gba mo ti kọ́ ọ. ìsìláàmù lè ń jà fún ni àbára yín ara yín lè ń jà fún tó bá jẹ́ pé ìsìláàmù lè ń jà fún ni kò ní jẹ́ pé oríire tẹ̀ ń ṣe lọ́sẹ̀ gẹ́lẹ́ máa so ilẹ̀ mi rèé o tá a tún ṣẹ̀ṣẹ̀ ra o ṣé báwọn tàná ṣe dá wà nù. ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀dín lágbájá online ó ní ọ̀nà òdodo ẹlẹ́bọ accepted
ẹ pè mí babaláwo ẹ pè mí baba oníṣègùn ṣé kọ́kọ́rọ́ àlìjẹ́nà tí máa wọ̀ sọ́wọ́ kan nù yín lọ́wọ́ ni àbí kọ́kọ́rọ́ ọ̀nà kápẹ́lọ́ fẹ́ fi sí náà láìsẹ̀ mi sọ́wọ́ yín kọ́kọ́rọ́ wà. sẹ̀rí àgẹ́gẹ́ jẹ́ kó yé wa pé gbogbo èèyàn tó bá pe mùsùlùmí ẹgbẹ́ lẹ́lẹ́bọ ẹni tí ń kírun tí ń gbàwẹ̀ tó bá ti pe lẹ́bọ ó ti dáná kọ́ ọ lọ padà wẹ̀ sí Islam. ó ti dáná kọ́ ọ lọ wẹ̀ sí Islam. a ní pírọ́blẹ́mù nílẹ̀ Yorùbá eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ẹ pera yín ní Islam ẹ pera yín láàfà àjọ béèrè bó làlàáfíà ó sì jọba àfi wàhálà jọjúmọ́. mo dẹ̀ sọ fún yín mo ní ẹ fún mi ní àyà alukurian tó dìfáàdì tó fi difference síbi ọ̀sẹ̀ wíwẹ̀ àfà èyí tí ọba tọ́ ńlá gbọ́dọ̀ fi fún ẹ̀pà fẹ́ fi sí àjò ẹni ọba táwọn báyìí àdùháhù fọwọ́ dàwáhù wà dàwáhù fọwọ́ dùháhù